ọjọ́ àgbẹ̀ bá ta ní lóró rẹ̀ wú ọjọ́ àgbẹ̀ kò bá ta ní lóró rẹ̀ fàgbò. omi tún kún kọjá fara yà wá àdùn ti fojú kẹ́ bọ̀. tí mi ní 100 naira. ìyá ṣe mọ́ pórí yín ò pè. mo tún lè ṣe lábẹ́ ọ̀run yìí kéèyàn fi ìyá ìpamọ́ kó máa ṣe ìyá ìbí ẹrú. bàbá fi bàbá ńlá bàbá ìka tí wọ́n ń gbìgbà yìí tí wọ́n fọ́ mu àlè yẹn. ṣé torí bẹ́ẹ̀ mi ò mọ̀ tó pẹ̀lẹ́ ṣé ìjà ẹ̀ ni. tinú pé cleaner ni Asabi fi bá mi ṣe. kò lè possible náà ẹ. báwo lè máa sọ pé ẹnìkan sọ fún ẹ pé ẹni tó ń clean ilẹ̀ ní ọ́fíìsì ìyàwó ni pé ìyàtọ̀ bí lọ́mọ. báwo wọ́n tó ń dùn mí bá mi gbá ilé kí wọ́n máa tẹ̀sẹ̀ ilé ìwọ̀n. ẹ jẹ́ pé kò mẹ́. àjù ó fi ìdùnnú àti ọ̀yàyà òfin lò mí ní májèlé. èmi wò kọ̀kọ̀ ṣé kò ṣe wípé madam ṣoògùn o bóyá wá ní kó má fi ìwó yẹn tọ́jú ìyá wọn torí ẹ̀ náà ṣe ń wà bẹ́ẹ̀. 1000 naira lẹ́lẹ́dàá yín ta ẹ̀. àdúgbò burúkú wo ni mo ráyàn ní tí ò lè fi owó tọ́jú ìyá tó bí lọ́mọ. mo sọ fún mi ní mo láyé àṣà wà padà sọ bẹ́ẹ̀ ní Asabi Akata. ó dẹ̀ mọ́ pé mi Asabi Akata kìkì owó ni mi. Are you telling me to leave your house right now or forever? I am telling you to leave my house now and forever. I don't want to set my eyes on you again and again. ṣé wo mọ̀ lẹ́yìn Ọlọ́run bá tó dá ìyá èèyàn ló tún kù? mo láyé Asabi tó bá jẹ́ lóòótọ́ ọyàn mi méjèèjì ló mú láti èyí lọ ó tún máa wọ́n ra ẹyọ. wòlíì ni o adáhùn sí àbí babaláwo sẹ́nìbọ̀dì tó máa lè rá ìgbìyànjú kúrò lórí ẹ̀.